Hi everyone, welcome to Get It Better Life TV. If you are new to this channel, kindly click on the red subscribe button down below to subscribe free of charge so that you don't miss anything on this channel. In this video, you are going to watch a typical way of sacrificing to the Orisha or Ọ̀rúnmìlà. Many people do not understand the concept of sacrifice, known as Ẹbọ in Yoruba language, in Ifa religion, or Yoruba religion, or Ìṣẹ̀ṣe, as you may wish to call it. So, sacrifice, as it is defined, is an act of slaughtering an animal as an offering to a deity or an Orisha. Nearly all religions offer sacrifice, as Yoruba religion won't be an exception. So without wasting much of your time, here are the offering materials that can be used to sacrifice to the Orisha Ọ̀rúnmìlà, as explained by Baba Karimu Adeyemi. Bí a ṣe bọ Ifá lè tí fín tí gbà tí àdúrà fi gbà ó ní bí a ṣe ṣe ni mo fẹ́ ṣe tí mo fẹ́ fi kọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́gbọ́n. Eléyìí tí ó wà níwájú mi là ń pè ní ìkìn Ifá Ọ̀rúnmìlà, èyí tí mo fi ọwọ́ kàn yìí. Torí àtọ̀tún àtòsì ó ní ìkìn Ifá Ọ̀rúnmìlà, ó ní ọ̀tún ní ọwọ́ kejì ní àtọ̀tún tòsì ó ní ìkìn Ifá Ọ̀rúnmìlà. Èyí tí mo gbé dání la pè ní igbá ìrúbọ. Ìgbà mìíràn wà tó ṣe pé igbá ìrúbọ yìí ó máa ń jẹ́ ọ̀nà méjì, tí ó jẹ́ pé igbá ìrúbọ yìí ọ̀kan ti Èṣù, à ń gbé kan lọ fún Èṣù, èkejì à ń gbé lọ fún àgbà tó jẹ́ ti ẹbọ àwọn àgbà. Àmọ́ ní báyìí tí igbá ìrúbọ yìí fi jẹ́ ẹyọ kan, ó ní odù tó bá wá yìí, kì í ṣe gbogbo ẹ̀ la lè sọ sórí atẹ́gùn. Odù tó bá wá yìí ló fà á tí igbá ìbọ fi jẹ́ ọ̀nà kan. Ara àwọn nǹkan tí a máa fi ń bọ Ifá náà nìyí. Obì àbàtà ni mo kó dání yìí. Ó là á fi bẹ ikú, obì là á fi bẹ ikú, obì náà ni bákan náà obì là á fi bẹ àrùn. Èyí já sí pé àti morúkọ tí kú jẹ́ tí kú ò gbọdọ̀ pa wá, obì náà rèé. Èyí tí mo bù sí yìí ni à ń pè ní igbá omi tútù ní Dánlé Olúwẹ̀rí Mọ̀gbóòjò. Èyí já sí pé iná kan ò kí jóni nínú omi, obì náà rèé. Obì là á fi bẹ kú. Aládé méjì ò lè wà lórí ìtẹ́ ẹni a fi sí fìlà tí a sì. Àwa fẹ́ bọ Ifá náà. Àwọn nǹkan tí a kó síbí, ọtí sinapu ní èyí là fi bọ Ifá Ọ̀rúnmìlà náà. Sọ fáwọn tó wà lẹ́kùn nǹkan. Èyí ni a ń pè ní ìgbín. Ìgbín yìí ó jẹ́ ẹ̀rọ̀ tí pẹ̀rọ̀ fún mi nílé, pẹ̀rọ̀ fún mi lọ́nà. Ẹ̀rọ̀ omi ìgbín yìí òun la nídìí láti lò níbẹ̀. Èyí la pè ní iṣu tó ní orí tó nídìí, bó tó méjì mẹ́ta tó tó mẹ́fà méje. Torí pé iṣu ń tà fi ń lo iṣu níbi pé à ń bọ Ifá. Iṣu níjọ́ kìíní àná, ó na ọmọ òrìṣà. Àtìgbà náà ni pé tí a bá ti gbin iṣu tó bá ti hù kò ní lè dá dúró. Gbà tí iṣu ti na ọmọ òrìṣà, àtìgbà náà ló ti dáràn lọ́wọ́ rọ òrìṣà láti máa fi bọ Ifá. Ó na ọmọ òrìṣà, oníṣu fi rọ lọ́wọ́ tó fi rọ lẹ́sẹ̀ tí ò fi lè dá dúró mọ́. Àtìgbà náà láti fi iṣu bọ Ifá. Ọtí wọ́n lè kó ònú ìlú ńjọ́ kìíní àná ni àní lọ bẹ̀ wọ̀nyẹn lónìí. Ọgbà tí wọ́n padà bẹ̀bẹ̀ fún ọtí tó ti padà wá sínú ìlú la ní ọtí mọ́rọ̀gún ọmọ ọlọ́fin. Ẹja ń kó bá ìjà rẹ̀.
eku àmẹ́jà wá eku rèé eku a ní eku kan ẹja kan ìlà fi bọfá ọ̀rọ̀ kúnukúnu kó má bàa bá ní ìlà fi ní eku a ní ẹja àrọ̀ pé àrọ̀ oore ká lè ní àrọ̀ oore ìlà fi ẹja bọ ifá ifá náà ni a fẹ́ bẹ̀rẹ̀ sí bọ̀ yìí. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí ó di ìkúnlẹ̀ bọ o ó di bẹ̀rẹ̀ bọ. Ọ̀rúnmìlà ńlẹ́ o àkókò olókun òpìtàn kan tó kù lóde Ifẹ̀. Ọ̀rúnmìlà obì rẹ̀ rèé omi rẹ̀ mà rèé ọtí rẹ̀ rèé Ọ̀rúnmìlà eku rẹ̀ rèé Ọ̀rúnmìlà iṣu èrìgbọ̀dọ̀ rẹ̀ rèé Ọ̀rúnmìlà mo ní òdúdú ẹran náà rèé o. Ìkín rọ́jú sẹ̀rẹ̀kẹ́ yẹ̀wú ó ń lé gbàǹrẹ̀ Ọ̀rúnmìlà sẹ̀rẹ̀kẹ́ yẹ̀wú ó ń lé gbàǹrẹ̀ ìkín rọ́jú sẹ̀rẹ̀kẹ́ yẹ̀wú ó ń lé gbàǹrẹ̀ Ọ̀rúnmìlà sẹ̀rẹ̀kẹ́ yẹ̀wú ó ń lé gbàǹrẹ̀ ìkín rọ́jú sẹ̀rẹ̀kẹ́ yẹ̀wú ó ń lé gbàǹrẹ̀ Ọ̀rúnmìlà bọ ọrú o Ọ̀rúnmìlà bọ iyè Ọ̀rúnmìlà jẹ́ ẹbọ ṣíṣe orí tí mo mú balẹ̀ má jẹ́ náà jó mi o. Welcome back. If you wish to watch more or learn more, click on the playlist on the screen or the flyout right here to learn more. Thanks for watching. Má jẹ́ sanku má jẹ́ yàn kú ẹlẹ́dẹ̀ ìyá mi má jẹ́ sanku má jẹ́ yàn kú. Ẹ̀rí Ifá lára alára ò mọ ríre ọ̀rọ̀ púpọ̀ ò mọ ríre o ire tó sọnù ire wọlé dé o. Yes, my fortune is bad. Ifá lára alára ò mọ ríre ọ̀rọ̀ púpọ̀ ò mọ ríre o. Yes, tell Alara that I've seen my fortune. Tell Orogun that I've seen my fortune. My lost fortune is back to me. If you ask me why.